Ẹ káalẹ́ o, mo kí tolórí tẹlẹ̀mù, mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ọ̀rọ̀ mi lálẹ́ yìí, mo fẹ́ ká ronú sí gan, torí wípé mo máa ń pòwe kan ní gbogbo ìgbà tí ó common jù nínú ọ̀rọ̀ mi tí mo sì rí pé àwọn èèyàn ò tí wọ́n rí ọ̀rọ̀ náà bí ọ̀rọ̀ tó ní wéètì gan-an, tó ní wéètì jù. Ọ̀rọ̀ náà ni pé gbogbo ibi tí a bá gbin igi ọgbọ́n sí, tá a padà gbin igi ọgbọ́n sí, ẹ jẹ́ ká kọ́kọ́ tu gbogbo igi àbámọ̀ tó ń bẹ ńbẹ̀ dànù. Ẹ jẹ́ ká kọ́kọ́ ti gbogbo igi àbámọ̀ tí ń bẹ ńbẹ̀ dànù. Lónìí, kì í ṣe ọ̀rọ̀ pé mo fẹ́ ta sí ẹnìkan. Ó tún wù mí láti ṣe wáàsí díẹ̀ lórí ibi tá à ń lọ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin yẹn mi, wàláì mi ò tí ì rí wa bí ẹni tó mọ ibi tá à ń lọ gangan. Kò tí ì yé mi tó. Ṣé rí, kì í ṣe dandan ni kí gbogbo wa ó gbà lórí nǹkan kankan, àbí kẹ́nu gbogbo wa ó ṣọ̀kan lórí nǹkan, kì í ṣe dandan. Ṣùgbọ́n tí ìlú kan bá ń wá, at least ó kéré jù 60-65% population ọbẹ̀ yẹn, wọ́n gbọ́dọ̀ ní interest sí common thing tí wọ́n wà ńbẹ̀ yẹn kí wọ́n tó lè achieve aim wọn. Ẹ̀rù ilẹ̀ Yorùbá ń bà mí gan o, mi ò ní parọ́ fún yín o. Ẹ̀rù ilẹ̀ Yorùbá ń bà mí gan. Excuse, àyè mọ̀jẹ̀ ká tanra wa jẹ. Tá a bá wọnú Yorùbá nation gan, ká ní òkè wọ́n fún wa ní Yorùbá nation lénìí, ẹ̀rù ń bà mí pé a lè achieve anything, pé a ti lè achieve tó ń tà achieve ní Nàìjíríà. Ẹ̀rù ń bà mí pé a lè achieve tó. Mi ò ṣépè o, torí ẹ̀yin náà mọ̀ pé nǹkan tèmi náà gbé dání ni pé kárí òmìnira ilẹ̀ Yorùbá gbà. Ṣùgbọ́n nǹkan ò tí ì dáa rárá ni. Àti aláwọ̀ káwọn èèyàn ó fi ẹ̀sìn divide wa kọjá bó ti yẹ. Wàláì gbogbo tó ń dàrú lẹ̀ Nàìjíríà lónìí, 60% gbogbo nǹkan tó ń bàjẹ́ láyé, wàláì ẹ̀sìn ni. Táwọn kan bá ń sọ pé religion is a scam, mi ò lè fi gbogbo ara kọ́, mi ò lè fi gbogbo ara bá wọn jiyàn, mi ò lè gbogbo ẹnu bá wọn jiyàn. Èmi lè mọ́ lè sọ, ṣùgbọ́n reason tèmi tí mo ní tí mi ò fi lè sọ, ẹlòmíì náà ní reason tiẹ̀ láti sọ, tí mi dẹ̀ ní reason àti condemn kó sọ. Torí táwa náà bá wò dáadáa, a mọ bí à ń lọ. Gbogbo ìlú tó bá ti gbé àṣà àti ìṣe wọn dànù, wọn ò lè jẹ́ nǹkan kan ní gbogbo àgbáyé. Wọn ò lè jẹ́ anything. Excuse, Mùsùlùmí ni mí. Mo dúpẹ́ pé mo jẹ́ Mùsùlùmí. Torí tí mo bá jẹ́ Kristẹni ni, ó ṣeé ṣe kí n má lè sọ gbogbo tí mò ń sọ yìí. Tí mo bá jẹ́ Kristẹni tí bá sọ tí ò dáa táwọn Mùsùlùmí kan ń ṣe, Ọlọ́run Elédùmarè ń gbọ́. Wọ́n mọ̀ dédé ẹ̀mí káàkiri ni, bí ìgbà tí ajá bá ń dédé òkété, àbájá ń dédé ọ̀yà. Ṣùgbọ́n Mùsùlùmí lèmi náà, kò sí ẹni tó lè yọ mí, kò sí ẹni tó ní agbára abẹ́, kò sí onítọ̀hún láyé ní gbogbo àgbáyé, ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, kò sí ẹni tágbára ẹ̀ gbé láti yọ mí kúrò náà Mùsùlùmí. Ṣùgbọ́n single-handedly, mo lè decide within 2 minutes, within 2 seconds pé mi ò ń ṣe Mùsùlùmí mọ́. Kò sí ẹnì kankan ní gbogbo àgbáyé náà tó tún lè force mi láti ṣe. Ṣùgbọ́n mi ò tí ì rí bí nǹkan tí mo fẹ́ denounce,
mo sì ń rí wípé ó ṣeéṣe kọ́lọ́run sì bá wa ṣe ó ṣeéṣe kọ́lọ́run bá wa ṣe kárí ìtúsílẹ̀ lórí gbogbo ìdè tí wọ́n ti fi ẹ̀sìn dè wá yìí. Wọ́n ti fi ẹ̀sìn dè wá gan ni o, wọ́n ti fi ẹ̀sìn dè wá. Brọ́dà mi kan tí Ọlọ́run bá mi fún ní àlùbáríkà, wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n send sí mi. Èmi pẹ̀lú wọn ti sọ̀rọ̀ dáadáa, ṣùgbọ́n mo rí wọn gẹ́gẹ́ bí ọlọ́pọlọ. Mo wá fẹ́ share the same opinion pẹ̀lú àwọn ọ̀rọ̀ tán bá mi sọ yẹn. Mo fẹ́ kọ́ ọ̀rọ̀ yẹn ògùn mọ́ ọ̀rọ̀ afẹ́ fi tó yín létí kí n tó máa bọ́rọ̀ mi lọ. Ẹ dákun ẹ listen ẹ lọ́gbọ́. Bàbá Sokuti, mo kí i pé ẹ kojúmọ́. Ó lè jẹ́ pé àwa ẹ̀ṣẹ̀ wà láago 12 òru bí báyìí ni. Kò pẹ́ tí mo wọlé tí mo wo last video yìí tẹ́ pé ní Sokuti advancement on Oluwo's matter. Ẹni tí ó pè é tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn, àwọn ọ̀rọ̀ kan tó sọ tí mo dẹ̀ ti sọ síwájú ní group tí mo wà, tó ní pé ọba tó bá jẹ́ Muslim tó bá jẹ́ Christian kò sí ní tó burú ń bẹ̀ kó jọba, ní tó burú ń bẹ̀ wá sá. Ẹja sọ tọrọ fúnra wa, ní tó burú ń bẹ̀ wá. Ṣé rí agbọ̀ntàn ara jẹ ni o, Ọlọ́run máa gbọ́. Bá a kúrò ní Nàìjíríà tá a dé Yorùbá nation, nǹkan tó máa worst sí ni. Torí tí Ọlọ́run ló mọ̀ fi àjẹ wa. Mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀ sà. Tí a bá padà sẹ́yìn bá ṣe jẹ́ ká padà, a lè make ní Nàìjíríà, a lè make Yorùbá nation. Àwa kan tí láti máa insist pé lágbájá Muslim ni ló máa jọba, tàbí Christian ni ló máa jọba, à ń tọ́ra wa jẹ ni. Ẹni máa jọba kò gbọdọ̀ tún mú ẹ̀sìn ní ìmọ̀ ọ̀rọ̀ ọba dímọ́. Òfin yẹn gbọdọ̀ wà nílẹ̀. Òfin yẹn gbọdọ̀ wà nílẹ̀. Ibi tí a tún á gbé bèrè ní láti máa tún ilẹ̀ Yorùbá ṣe. Ẹjọ́ wa máa jẹ ọba kò gbọdọ̀ mú ẹ̀sìn ní yàtọ̀ sí òòṣà tí ó máa bọ nínú ilẹ̀ Yorùbá nílùú ẹ̀, nínú pálásì ẹ̀bẹ̀. Ṣé ẹ rí ẹ̀sìn tí wọ́n gbà wọlé yìí bàbá mistake ni ọ̀làṣẹ ní Nàìjíríà láṣẹ láfíríkà. Òun ló jẹ́ káfíríkà lọ síwájú, ló jẹ́ ká méèkì ẹ̀. Tó bá ṣe ká bá ṣe báwọn Japanese pẹ̀lú àwọn Chinese ṣe nígbà yẹn ni wàláhì méèkì ẹ̀. Àwọn bìtì gbogbo wọn nílùú lẹ́gbẹ̀ẹ́ wa. Nígbà táwọn Portuguese tí wọ́n dé Japan, táwọn Japanese wọ́n lè for the first time náà wá ní àwọn múrò Jésù wà fún yín ní Bible ní kíní kankan báyẹn, wọ́n kàn ń wọ̀ báyìí ni. Nígbà tí lè ṣú wọ́n ní àwọn ti fún yín arákùnrin àgbàjá máa sùn, ẹ wá lọ sùn. Gbogbo wọn ni wọ́n bẹ́ orí wọn sílẹ̀ fi mọ́. Wọ́n mọ̀ fi àwọn bíi mélòó kan lẹ́ẹ̀bí kan lọ ròyìn fún wọn, padà lọ sílùú wọn lọ ròyìn fún wọn ni. Pé táwọn bá tún wọ́n yín bí òòṣà táwọn gbọ́ bíbá yìí àwọn ò lè filẹ̀, that is Buddhism. The same thing happened in China. The same thing happened in Vietnam. They refused bluntly. Báwọn ò gbà. Láwọn ọdún tí mo sọ fún yín pápá jùlọ ní China ní Japan, wọ́n bẹ̀ wọ́n ní kó tó di pé church wọ̀ bẹ̀, wọ́n bẹ̀ wọ́n gidigidi gan ni. Wọ́n láwọn ò gbà ẹ bá wa ta àfọwọ́ fáwọn. Èyí tó jẹ́ pé àwọn ìlú yẹn kọ́ fún nílò síwájú nìyẹn. Èdè wọn ló fi ń ṣe káà, èdè wọn ló fi ń ṣe medicine, èdè wọn ló fi ń ṣòwò, èdè wọn ló fi ń ṣe so many things lágbàáyé. Wọn ò jí sọ̀rọ̀ English, wọn ò wo bẹ̀, wọn ò gba culture ní culture. Èèyàn dúdú tábà continue láti máa àdó culture ní culture kì í ṣe èpè a lè make rárá. Tí a bá ṣọ́ra, mo ti pè é lẹ́kọ̀ọ́ sísà. Tí a bá ṣọ́ra, ọ̀rọ̀ wa máa dàbí ọ̀rọ̀ Egypt. Nítorí ní Egypt máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, gbogbo Áfíríkà dẹ̀ máa dàrú ni. I share the same opinion with him. Tí a bá padà sẹ́yìn ká ṣọ́ra, wọ́n wọ Egypt, àwọn Alexander the Great nígbà yẹn
pẹ̀lú àwọn Pythagoras wọ́n wọ Egypt wọ́n jókòó bẹ́ẹ̀ for more than 40 years tí wọ́n ṣe course wọn bẹ́ẹ̀ nígbà wọn wá rí tó fẹ́ rí tó báyìí wọ́n dẹ̀ mú Egypt wọ́n dẹ̀ sink wálẹ̀ bẹ́ẹ̀ wọ́n á parọ́ lé ní wọ́n ní Egypt ilẹ̀ yẹn funfun ni irọ́ funfun ni nígbà tó lọ máa mú wọn the more they deep into Egypt history the more náà pàdé black colours dọ̀la ìyẹn lásán bí wọ́n nú tí wọ́n ti deep the more they go down deeper they go the more they meet black colours sa dọ̀la gbogbo nǹkan mìíràn láwọn dúdú tó ti invent olóyìnbó wáyé mọ́lẹ̀ níyì tí wọ́n lò tó fi mé kòkó ẹnìkan ṣe tó àṣírí ibì kan ní Egypt ní níbi ilé kan bí tí àwọn ibiṣà bí tí wọ́n ti gbé invent perfume nígbà táwọn Faransé débẹ̀ tí wọ́n ti kọ́ kínní yẹn lẹ́yìn ìgbà tí wọ́n débẹ̀ tán wọ́n dẹ̀ rí kínní yẹn mọ́lẹ̀ wọ́n dẹ̀ bà á jẹ́ wọ́n dẹ̀ gbé lọ sílùú wọn làwọn ní tí táwọn Faransé tí wọ́n fi ń jẹ ọdún lánìí perfume tẹ bá dé France mo ti lọ bẹ̀rẹ̀ dáadáa àwọn náà ní ojúlówó perfume lọ́wọ́ tó lékú many things báyẹn táwọn èèyàn ti gbà lọ́wọ́ wa tí a bá ṣọ́ra mo tún máa sọ lẹ́ẹ̀kan sísà ọ̀rọ̀ mi lè máa rùn létí àwọn èèyàn o but mo tí mò ń sọ because mo ti go deep mo ti rí tó ń ṣẹlẹ̀ mo tẹ̀ ti ríwájú mo ti rẹ́yìn tá a bá ṣọ́ra wọ́n á máa fi ròyìn fún wa pé Yorùbá exist ni ẹ lọ kọ́ lẹ́sà kọ́lọ́ ọmọdé orí ó bẹ́ẹ̀. lè má jẹ́ ńgbà tiwa bò tí àbáṣọ́ra tó àwọn tó ń bọ̀ wájú wọn nígbà kankan mọ́ because èròǹgbà wọn ni pé èdè tá à ń sọ yìí wọ́n fẹ́ fọ ó bí wọn ló bá ṣe ń sọ that is number one. Number two, a tún insist pé a fẹ́ máa bẹ̀rẹ̀ a fẹ́ máa continue láti máa bò ṣàyẹn ni ó bí wọn nú wọ́n dẹ̀ wá all means sà wọ́n wá all means láti dàrú tábàlẹ̀ dẹnu kalẹ̀ bí ẹnu ọ̀bọ tàbá gbà fún wọn wá sink wa bó ṣe sink Egypt yẹn bó ṣe sink Sudan ibẹ̀ ni ìmọ̀jìnlẹ̀ ti jáde wá Egypt Sudan tó fi sọ̀kalẹ̀ wá sí Timbuktu wọ́n sink wọn ni òyìnbó wọn tó ṣe òyìnbó mọ̀ wá dáadáa ju àwa gun alára lọ wọ́n mọ̀ wá dáadáa ju àwa gun alára lọ wọ́n mọ tí wọ́n ṣe tá a bá yọ gbogbo dáadáa yẹn kúrò bẹ́ẹ̀ ẹ náà máa jọba kí lorúkọ ẹ Patrick lòún jẹ́ òun jẹ́ Patrick mọ́ o kí ló ń ṣe Christian yẹn ò ṣe mọ́ o kí lorúkọ ẹ Abdulrasaq ni ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ o. lórúkọ tèmi. nítorí wọn bọ nìyí kọ́kọ́ gbé gbogbo àwọn ẹrù yẹn kó lọ jù sínú odò ó ṣe báyìí sí kọ́ wá yín kọ́ kéde tó Yorùbá kọjọ wọn gan tí wọ́n dẹ̀ fún ní ó dẹ̀ wẹ̀pẹ̀ bí ó ṣe cost 3 months ẹ̀ kìíní yẹn yé dáadáa wọ́n dẹ̀ lẹ́yìn ìgbà tó bá tún jọba wọ́n dẹ̀ tún fi ń yé wọn yóò gbádùn tá a bá padà sẹ́yìn ṣé àwọn bá dáradára tí wọ́n fún wọn ní oyè pálí tó fún wọn ní adé pálí yẹn àwọn ọlọ́kọ̀ wa bẹ̀rẹ̀ sí máa fọ́ wa jẹ wọ́n tẹ̀ tí fọ́ wa jẹ náà wọ́n ti ń gbàbọ̀dè fún wa lẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni. tá a bá padà sẹ́yìn àlè mẹ́kẹ́ o bá kó Nàìjíríà lọ́la bàbá dé Yorùbá nation kì í ṣe ìpèsà mo tún repeat ẹ̀ fún ìsà kì í ṣe ìpèsà a lè mẹ́kẹ́ Yorùbá nation láéláé a lè mẹ́kẹ́ mo sọ́rí a lè mẹ́kẹ́ àwọn bàbá ẹlẹ́gbẹ̀ẹ́ wọn máa ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú òwe èmi lè ti mọ tí bàbá yẹn ń lọ bàbá yẹn máa ń sọ bọ̀ ìjọ́sí àwọn èèyàn kò yé wọn ẹni tí bàbá ẹlẹ́gbẹ̀ẹ́ sọ ẹlẹ́gbẹ̀ẹ́ wọn sọ wọ́n máa ń sọ wọ́n ti máa ń sọ tipẹ́tipẹ́ because I know him personally wọ́n máa ń sùn lé wọn dáadáa mo ti sọ fún yín dáadáa rí wọ́n máa ń sùn Òṣogbo àwọn family mo mọ everybody bẹ́ẹ̀ a ti sọ̀rọ̀ deeply gan bàbá máa ń sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú lúwe mo lè ti gẹ̀ẹ́tì tí bàbá yẹn lọ wọ́n ti kọ́ nínú ìwé pàpà sẹ́ẹ̀ àwọn tó bá wá jẹ́ ní gbogbo ara àdátàǹbá káàkiri yẹn tó máa fẹ́ lè fún ìjọba á lò wọ́n ọba David ọba Samuel ọba Musiliu ọba kíná tí ń pè Jimoh tá a bá continue pẹ̀lú ara àdá yẹn a lè lọ bí kọ́kọ́ láyé àti láyé tí wọ́n lọ gan fún rẹ̀ ń bínú sí wa ní àfi jẹ Yorùbá ò dẹ̀ gbé wọn ò dẹ̀ tètè wọn ò dẹ̀ fúra Ọlọ́run náà wà lẹ́gbàá gan ni o ìpèsè ìgbóhùn fún wa yẹn gbọ́dọ̀ padà síbẹ̀ tá a bá padà síbẹ̀ báyìí a máa kọ̀ntínú pẹ̀lú àyẹn ni. tó fún wa tá a mọ̀. bàbá tí wọ́n kọ̀ntínú láti máa ṣe sórí kunkun wọ́n wá sínkì wa Ọlọ́run bá gbọ́
bó ṣe sink Egypt àìgbọràn ló yẹ kí Egypt àti Sudan wọ́n sink àti Timbuktu ní Mali kí wọ́n sink wọn ni, and that was the end. N tí mo ní sọ fún yín nìyẹn o, gbogbo ẹ̀rọ àdá tí wọ́n tó ń sọ káàkiri yẹn ẹ bá lè lẹ́jọ́ wọn kẹ wá nìkan tó máa sọ fún wọn kó máa ró létí wọn, ẹni máa ju yìí ló máa jọba. wọ́n gbọ́dọ̀ change narrative, àwọn governors ẹ gbọ́dọ̀ ṣòfin number 1 number 2, àwọn governors ẹ gbọ́dọ̀ yọwọ́ kúrò ní ọ̀rọ̀ Bàṣíkúdé kí wọ́n sún mẹ́yìn, káwọn family wọn kí wọ́n máa mú kó máa wá ètò máa jọba, kí wọ́n dẹ̀ máa dáfà sí bó ṣe ń ṣe láti wà ìwáṣẹ̀. But táwọn governors ẹ bá sì bẹ̀rẹ̀ sí ṣe dáadáa tó ṣe yẹn, èmi ti rí wájú, mo ti rí pé it's going to be worse than what we are seeing now. Ẹ lọ kọ́lẹ̀ sà, àwọn ń tọ́ra wa jẹ́ ní o, ọdún náà máa ń gbọ́ à ń tọ́ra wa jẹ́ ní, bí ìgbà tí èèyàn mú ẹran tó kàn ra fi ń ra iná tó ń tọrọ ẹ̀ jẹ, ìgbà wo ló fẹ́ jiná, àní kò gbẹ́ran sórí iná wọn kó jiná fúnra rẹ̀. À ń tọ́ra wa jẹ́ ní o, ní tí mo ní báyìí sọ nìyẹn, torí mo máa ń láì program yìí, mo dẹ̀ mọ̀ pé máa ń list sáwọn èèyàn. Ẹ jọ̀ọ́ sà, ẹ try ẹ tì sí wọn díẹ̀ kí wọ́n gbọ́, ẹ tiẹ̀ fún wọn lẹ́jọ́ pé kí eléyìí ní yóò ṣọ̀dọ̀ ọ̀rọ̀ Olúwo, kì í ṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ anybody, èyí yìí lẹ́jọ́ ọ̀rọ̀ ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, torí mo rí pé mo rí àṣẹyàn tó lóye tọ́lọ̀ fún yín làákàyè yẹn, tó lẹ́bùn ni tọ́lọ̀ fún yín, ẹ lẹ́jọ́ wọn for more than 1 hour or 1 hour 20 minutes kí wọ́n mọ̀ wípé ibi ìparun là ń lọ, kí wọ́n gbé ẹ̀sìn rádaràdá tí wọ́n gbé wáyé kí wọ́n ra gbé sẹ́gbẹ̀ẹ́, ìfà tó bá possible kan sọnù. Ẹ̀sìn Christianity àti Islamic religion ó máa sink Nàìjíríà, ó máa sink ilẹ̀ Yorùbá when time comes. Tí mo sọ mo mọ tí mo sọ, mo ti máa sọ tipẹ́tipẹ́ ni before kó tó di pé YouTube dé, mo ti máa sọ lára àwọn ọ̀rẹ́ mi. Àwọn tó ra wa jẹ́ ní o, Ọlọ́run bá ń gbọ́ àwọn tó ra wa jẹ́ ní. Tí mo ní sọ pẹ̀lú yín nìyẹn sà, ó dàrọ́ sà. Ẹ ṣeun. Ọ̀rọ̀ brọ́dà mi yẹn lẹ gbọ́ yẹn. Ṣé rí ẹnìkan lógun, nígbà tó dé lógun ó lóun pààyàn 12, ó wá délé bó ṣe fẹ́ wọlé, àwọn ọmọ ìyá adìẹ kan kó àwọn ọmọ ẹdìẹ lọ yọyọyọyọ báyìí, ó tẹ 12 pa. Ó ní bí ojú ọba tó toko, ṣé bójú ọba tiẹ̀ tó ti oko tó ń sọ fún yín pé tójú ogun tó ń sọ fún yín pé òun pààyàn 12, ṣé bójú yín tó ti ta tó ń tẹ ọmọ ẹdìẹ 12 pa. Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀, Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá rántí dáadáa, àwọn Dr. Síkírù Barrister Àyìndé wọ́n ti pa ìtàn oríṣiríṣi sẹ́yìn fún wa. Gbogbo nǹkan tí Alhaji Síkírù Àyìndé ẹ̀gbọ́n mi, kọ́lọ́run Lédùmarè bá mi fi ọ̀run kẹ́ wọn, kọ́lọ́run bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rí, gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ló ń padà jà bí èpè, ó ń padà jà bí èpè, ó ń padà jà bí èpè. Wọ́n sọ̀rọ̀ nípa ìgbà tí wọ́n pín wa sí mẹ́ta, Haúsá, Ìgbò àti Yorùbá. Wọ́n sọ̀rọ̀ gbogbo tó ti ṣẹlẹ̀, ṣẹ́rí mi ìfẹ́, ó yẹ kí n play ẹ̀ fún wa ni, ṣùgbọ́n kò wù mí láti play ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ọ̀rọ̀ Barrister bíi àlùkùránì ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí ló ké àlùkùránì, ọ̀pọ̀lọpọ̀ minorities ni wọ́n sì jẹ́ sí àwátàkì. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ music lover ni wọ́n ti mọ nǹkan tí mò ń sọ nípa Alhaji Síkírù Àyìndé Barrister, àmọ́ tó bá jẹ́ pé wọ́n sì ṣe bí nìkan ló kù. Ó ní òun lálàá pé à ń jagun ìpínyà ní Nàìjà, Haúsá lọ lọ́tọ̀, Yorùbá lọ ní ọ̀tọ̀ gédéńgbé. Ó wá sọ gbogbo àwọn nǹkan tó rí lójú àlá yẹn. Ẹ wá wo ọdún tó ti kọ orin yẹn, ẹ wá wo ọdún tí ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Àwọn ọmọ
Haúsá gan náà sì ti yarí pé àwọn náà fẹ́ dá dúró. Àwọn náà fẹ́ dá dúró. Àwọn Haúsá náà ti realize gbogbo ìparun tó dé bàgbé sí ayé wọn. Ẹ dákun ẹ̀yin èèyàn mi, ṣé bí ẹ ṣẹ̀ṣẹ̀ rí ìkànsì tí wọ́n pa àbó 400 èèyàn ní bóyá Niger àbí kan, èmi ò ń wo gbogbo àwọn kinní yẹn mọ́. Ẹ tó rí kan tó sì ń jà lọ́wọ́lọ́wọ́ rán ìrìn báyìí lórí íńtánẹ́ẹ̀tì tí mo rí máa yẹn tí wọ́n ní business man kan tán gbé. Ẹ wo igi tí wọ́n ń dàpọ̀, ẹ wo bí wọ́n ṣe ń la igi mọ́ lórí, la igi mọ́ ní gbogbo ara. Àwọn tẹ́yìn sì fẹ́ ká máa bá gbé lọ nìyẹn. Àwọn tó sì ń plan fáwa lọ́wọ́lọ́wọ́ sìn tó lọ ń dẹ̀ ti jẹ́ káwa kan já sí ẹ̀yin olórí burúkú kan sì fẹ́ máa gbá bọ́dí fún wa, àwọn nìyẹn. Gbogbo ẹni tó bá gbàdúrà fún ìran Yorùbá, gbogbo ogun tí ó wọlé gbogbo ìran wọn ní òkò lọ pẹ̀lú ògùn Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá gbàdúrà fún ìran Yorùbá. Ọ̀rọ̀ ambúlágbájá ambútàmọ̀dù kọ́ lélẹ́yìí. Bí ó ṣe wí pé Ọlọ́run ní jẹ́ ká ṣòfò, Ọlọ́run ní jẹ́ ká pàdánù, Ọlọ́run ní jẹ́ ká pasán. Kí ni Yorùbá rò débi pé odò tó bá gbàgbé orísun rẹ̀ yóò gbẹ? Ṣé ẹ rí pé a ti ń gbẹ lọ báyìí ni? Ṣé ẹ rí pé odò wa ti ń gbẹ lọ? Ṣé báyìí náà la máa wá bá lọ? Ẹ dákun, tá a bá gba Yorùbá nation lónìí, ẹ sọ bó ṣe fẹ́ work fún mi. Nígbà tá a ti yọ ipò kúrò lára àlìkámọ̀, ẹ sọ bí ó ṣe work fún mi. Síbẹ̀síbẹ̀ náà, àwọn tá à ń bá sọ̀rọ̀, àwọn mùsùlùmí, àwọn christian, àwọn ẹlẹ́sìn àbáláyé, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ kọ̀rọ̀ lọ sí, wọ́n sì tún wà lórí iṣẹ́ wọn báyìí. Àti ẹ gbọ́ pé mẹ́rin ibi táwọn kìrìsìtẹ́nì tí wọ́n ti ń múyàn, tí wọ́n ti ń pa, tí wọ́n ti ń dù, tí wọ́n ń bẹ̀rẹ̀, tí wọ́n ń pe orúkọ Ọlọ́run sí ní ìrí yẹn. Mẹ́rin tó àwọn eré àkàn tí kan tó fi gbà ṣe pẹ́rẹ́ jù kan lọ nìyẹn. Èmi fúnra ara tèmi ní máìdí ara mi, Ọlọ́run gbọ́, mi ì kọ̀ndẹ́mù ẹ̀sìn Islam, mi ì kọ̀ndẹ́mù ẹ̀sìn Kristẹni, mi ì kọ̀ndẹ́mù ẹ̀sìn àbáláyé. Ṣùgbọ́n mo kọ̀ndẹ́mù àwọn olórí burúkú tó mislead wa tó wà lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn tó mislead wa tó wà ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta, mo kọ̀ndẹ́mù wọn. Ṣẹ́rí, a ní láti ṣọ́ra fún àwọn àlùfáà tó jẹ́ Yorùbá, a ní láti ṣọ́ra fún wọn. Àwọn kan nù wọn kán mọ́ balẹ̀ ayé wa jẹ́. Àwọn kan nù wọn kán mọ́ sọ wá di ẹni tí wọ́n máa fi pìtàn lọ́jọ́ ọ̀la tàbúrú. Èyí mùsùlùmí yìí náà tí wá ló pọ̀ jù. Mo ń sọ àwọn kan mọ̀ bá mi jiyàn tí wá ló pọ̀ jù. Níbo lẹ ti ráwọn ọmọ Christian tí wọ́n ní ẹnìkan sọ̀rọ̀ ó bú Jésù, kò sẹ́ tí ò lè bú Jésù. Wọ́n ti gbà pé àwọn èso ọmọ ìyá Jésù, àwọn kọ́ làkọ́ bí Jésù. Ẹ ní rí pé wọ́n lẹ́nìkan blaspheme Jésù, kan wá mú ta kan máa lẹ lóko pa kan tàbí kan mọ̀bẹ kan fi sí lọ́rùn kan dẹ̀ máa forúkọ Ọlọ́run sí dídú tán dù lọ́rùn. So ọ̀dọ̀ àwa mùsùlùmí náà lẹ́ẹ̀tì rí àwọn kan mọ̀ pé àwọn ní àlìsúnà, wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn kan pé ó súfì ni wọ́n, ó súfì ni. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà onísúfì yẹn, Ọlọ́run Elédùmarè ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà onísúfì yẹn ló bẹ́tà àwọn tó ń pera wọn ní làwọn míì lọ́pọ̀lọpọ̀ náà míì tó ń pera wọn ní àlìsúnà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àlìsúnà yẹn wọ́n ti gbàgbó sórí, wọ́n ti gba wèrè ti wọnú ọpọlọ ẹlòmíì, wọ́n ti gba wèrè mẹ́sìn. Ọlọ́run Elédùmarè gbọ́. Ṣé bí kí ló tẹ́ ẹ̀ mójútó tara yín? Ẹ̀yin náà, ṣé bẹ́yìn náà pín yẹlẹyẹlẹ? Ẹ pín yẹlẹyẹlẹ náà. Láàrin àwọn Súfì yẹn, àwọn láti rí Kọ̀dìríyà, láti rí Tìjàníyà, láti rí Sàsìlíyà, láti rí Shia movement, láti rí Ahmadiyya, láti rí Tẹ̀bílík,
láti rí Sùmùràtù ṣé bínú kírísítẹ́nì ni àwọn mùsùlùmí ni kí ló tẹ́ kọjú sí ti yín yẹn pé kí kálukú mọ̀ dá ní ìyapa bẹ́ẹ̀ yẹn kó jẹ́ pọ́nà èrò kan náà lè ń bá wá sí tí ń bẹ lára yín ẹ̀ ṣètò bí ẹ̀ ṣe rí ti yín yẹn ṣe ká ọ̀pọ̀lọpọ̀ gbogbo tí wọ́n dákọ̀ iná ló sì ní òfin tó dè wọ́n ni wọ́n ní nǹkan tí wọ́n fi ti ṣe bíi tàwọn kan táwọn eléyìí ò ní ṣe bíi tẹ́lẹ̀ táwọn eléyìí ò ní ṣe bíi tẹ́lẹ̀ láàrin mùsùlùmí náà ní náà kí lẹ bá fẹ́ pa ìwọ̀n kí lẹ ṣe bí gbogbo tí ẹ bá fẹ́ sọ láàrin àwa mùsùlùmí ni kẹ́ ẹ ti máa sọ ó tilẹ̀ jẹ́ pé àwa mùsùlùmí kan wà tínú wa ò lè dùn sí kẹ́ ẹ máa pààyàn kẹ́ ẹ sọ pé nítorí pé béèyàn bú ọlọ́run gan kò sẹ́ni tó rán ẹ láti pa béèyàn bú ọlọ́run kò kàn ẹ́ láti pa káwá léèyàn bú ànábì Muhammad sallallahu alaihi wasallam káwá nítorí ẹ láti lọ pa ni ṣé gbogbo tí wọ́n ń ṣe sọ́lọ́run lójoojúmọ́ yẹn ṣé nǹkan tó tọ́nà ló ń ṣe sọ́lọ́run ṣé tọ́lọ́run bá fẹ́ pa ẹ̀rùn kò ti ní pa ẹ̀rùn tipẹ́tipẹ́tipẹ́ ewu wá ní ìjà ọlọ́run gbígbé ètì ẹ̀ tó fi jẹ́ wípé gbogbo nǹkan táwọn ọmọ Yorùbá bá ń ṣe ẹ̀sìn lẹ́sà máa fi control wa sáà ẹ̀sìn yìí ni sáà bí ẹni pàwọn náà tiẹ̀ wá ní àṣà àti wà nílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀mọ̀ jẹ́ káṣà yìí parun táṣà yìí bá ti parun èdè wọ́ parun Ọlọ́run Olódùmarè gbọ́ táṣà yìí bá parun èdè wọ́ parun ṣéde wọ́n tí ẹ̀ tí ì fẹ́ parun báyìí nílẹ̀ Yorùbá ọmọ yín ló bá sọ Yorùbá sọ fanakula ló sọ kí ló jẹ́ fanakula èdè bàbá ta ni fanakula kí ló jẹ́ fanakula bẹ́ẹ̀ èdè Yorùbá táwa ń sọ gbogbo àwọn èèyàn wa tán wà ní diaspora ẹni tó lọ́mọ ní China tó bá fọmọ school èdè Chinese dandan compulsory subject ni tó bá ní ọmọ ní àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n ní èdè tiwọn rẹ̀ ń gbígbọ́ tó bá fọmọ sílé ìwé bẹ́ẹ̀ compulsory ní èdè yẹn láti kọ́ so àwọn ìfọ́sí tí wọ́n lé wa lórí wọ́n dẹ̀ ń gbá tiwa dànù ìwọ náà sì dákẹ́ o rántí pé Ọlọ́run ó béèrè lọ́wọ́ ẹ̀ pé gbogbo nǹkan tí mo fún yín kí lẹ fi ṣe mo sọ fún yín pé wọ́n á gíhùn kankan lórí TikTok jẹ́ onídójú mi ẹ̀rù Ọlọ́run bà mí níbi tí wọ́n ti sọ pé Ọlọ́run sọ wípé òun rán aṣojú kọ̀ọ̀kan sí àwọn elédè kọ̀ọ̀kan ni òun rán ọmọ ìyá wọn sí wọn ẹni tó gbọ́ àwọn tí wọ́n gbọ́ àwọn ẹ̀ so that gbogbo nǹkan bá jọ ń sọ yóò máa yé wọn ó yẹ kẹ́ ẹ mọ̀ pé Lárúbáwá lọ́lọ́run rán ànábì Muhammad sí ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ mọ̀ àwọn tí Ọlọ́run rán Jésù sí ó yẹ kẹ́ ẹ mọ̀ àwọn tí Ọlọ́run rán Ọ̀rúnmìlà sí ṣùgbọ́n wọ́n bá wá pa tiyín tá a pa ẹ̀sìn tiyín yẹn tá a dùn lọ́rùn tá a mú tá a dùn lọ́rùn kí ló tẹ̀yìn fẹ́ bá wa tọwọ́ bọ̀ tiwa gbogbo ẹni tó bá fẹ́ pa wá run nílẹ̀ Yorùbá ní àṣà ní èdè Ọlọ́run ó bá mi pa wọ́n run gbogbo ẹnikẹ́ni tó bá ṣe pé ó fẹ́ kí èdè wa yẹn kó parun ni pàápàá jùlọ náà àwọn elédèkéde ni mò ń sọ̀rọ̀ tó fẹ́ kí èdè Yorùbá parun tó yẹ pé gbogbo nǹkan tó ń ṣe láyé gbogbo nǹkan tí ó pa èdè Yorùbá run ni Ọlọ́run ó pa ẹ̀rùn èrò ọkàn rẹ Ọlọ́run dẹ̀ ni mo wá sílé àṣẹ ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀ jẹ́ ká ronú àwọn tó ń control wa ìwọ̀n ò rí ara wọn control wọn ò tí ì rárá wọn control ìgbà tí wọn ò tí ì wá ara wọn control kí ni ẹ ṣe ń control àwa ẹ̀yin èèyàn ṣe rí ọ̀rọ̀ Yorùbá ni mo gbé lọ́wọ́ gbogbo ìgbàkúgbà ọ̀rọ̀ Yorùbá ni màá sì máa sọ ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ ṣe àpọ́nlé kan fún mi torí Ọlọ́run
ẹ ṣe àpọ́nlé kan fún mi ntọ́ bá lè mú mi gbé èèyàn jáde wá bá yín tọrọ nǹkan ẹ bá mi ṣe fún wọn ẹ bá mi ṣe fún wọn ntọ́ bá mú mi gbé èèyàn jáde agbára mi ò ká ni ìwọ̀n bá tágbára mi ká láàyè ara mi wàláhì mò ń ṣe tí ọ̀pọ̀lọpọ̀ hàn sẹ́nikẹ́ni ṣùgbọ́n ìtọ́ bá ti lè mú mi jáde wá bá wa pé nǹkan báyìí yìí yẹn ràn mí lọ́wọ́ lórí ẹ̀ yìí kúkú ní kẹ́ ẹ fún ṣe mọ̀ pé kì í ṣe àkáǹtì mi kọ́ ni mo ní kẹ́ ẹ máa sanwó sí that is okay àwọn èèyàn ti ń bá mi pò ti pẹ́ pé kí n lọ ṣe pé Sokoti ẹ lọ dá foundation sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti advice mi lórí ẹ̀ pẹ́rẹ́pẹ́tẹ́ kí ló ń bà mí lẹ́rù ẹ̀rù tó bà mí náà ní kámpani rí i pé ó fi ń wọ́wọ́ sápò ara rẹ̀ ni ó fi ń wọ́wọ́ mi ò jẹ́ mi ò yó ibi ò pa mí Ọlọ́run gbọ́ ibi ò pa mí wàláhì àwọn èèyàn ń ṣàánú mi Ọlọ́run gbọ́ àwọn èèyàn ń ṣàánú mi so kò dìgbà tí mo bá ṣẹ̀ sọ fún yín pé àwọn èèyàn ń ṣàánú mi gbogbo ìgbà ni mo sì ń ṣá ẹ rí i pé kò sẹ́ni tí máa gbé sórí ètò tí mi ò ní kó bá mi ṣàdúrà fún àwọn èèyàn tí wọ́n ń ṣe rere fún mi because àwọn náà ń ṣe rere fún mi tí n bá wá bi ẹ́ léèrè bóyá ọba ni ẹ́ tí mo gbé mọ́tò wá sọ́dọ̀ ẹ tàbí tí mo bílù ẹ ti wulẹ̀ jìnnà tó bí 200-300 kìlómítà ní tí mo gbé mọ́tò wá tí mo wá bi ẹ́ léèrè ọ̀rọ̀ àwọn kan ni wọ́n sponsor bí mo ṣe wá yẹn àwọn kan náà sponsor ẹ̀ mi ì dẹ̀ mọ̀ wọ́n rí wọn ọ̀pọ̀lọpọ̀ yìí sọmọ ìlú mi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣe mí lóore yẹ mi ì mọ̀ bá tiẹ̀ tó padà fojú kan ra wa nílé ayé yìí mi ì mọ̀ bá padà fojú kan ra wa láyé torí àmọ́jọ́ tí kálukú dá tí ó lọ so wọ́n dẹ̀ ń ṣoore tí wọ́n láṣẹ ìwẹ̀yìn ni so tẹ́ bá lè ń ṣe fún mi bẹ́ẹ̀ ṣe ń ṣe fún mi yẹn ẹ jọ̀ọ́ tí n bá mú yàn wá tí n bá fi àìlera rẹ̀ hàn mi ní mú ẹ tí mi ní mọ̀lẹ́ wá báyìí mi ní mú ẹlẹ́tànjẹ wá báyìí kí n tó lè gbé yẹn wá sí iwájú yín pé ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi ṣàánú fún wàláhì Ọlọ́run Lédùmarè ń gbọ́ ẹni yẹn yẹ fún àánú ni ẹni yẹn yẹ fún àánú ni bí àwọn tí mo lọ interview lónìí ó tún yàtọ̀ sí ti brọ́dà mi afọ́jú tí mo ṣẹ̀ṣẹ̀ gbé wá tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yẹn ó yàtọ̀ sí ẹ̀ kí odidi ìdílé kan kí gbogbo ìdílé kan ó jẹ́ fọ́ lójú kí gbogbo ìdílé kan odidi ìdílé kan kí wọ́n sì fọ́ lójú mo máa tó gbé jáde mo dẹ̀ tún tọrọ fáwọn èèyàn bẹ́ẹ̀ jọ ẹ ṣàánú mi ẹ bá mi ta wọ́n lọ́rẹ máà tí mo gbé ọ̀rọ̀ wọn wá tí mo lọ bá lòlù tí mo interview yẹn wọ́n yẹn ò lójú ẹ mọ̀ wò ń wò pé mo rí pé bóyá àwọn èèyàn báwọn èèyàn rò pé táwọn bá ṣe láàánú táwọn bá ta lọ́rẹ o lè kàn wọ́n ẹ gbàgbé lórí ẹ̀ irọ́ ni o ẹ gbàgbé lórí ẹ̀ irọ́ ni o wàláhì irọ́ ni torí Ọlọ́run mọ àníyàn yín Ọlọ́run mọ àníyàn yín kò dá ká máa wo wọn ràn báyìí kébi pa wọn kú èèyàn sọ wípé àánú àwọn mọ́kànlá tí ìyá àwọn bí àwọn mẹ́ta ló kù àwọn mẹ́ta ohun tó òun ò lójú náà ni àwọn méjì tẹ́ tó ń tọrọ jẹ lọ́wọ́ wọn àwọn òun náà máa dúró nìkan tó lè jẹun àwọn mẹ́jọ yòókù wọ́n ti kú wọ́n dẹ̀ sọ different thing tó pa wọ́n including bàbá àti ìyá wọn mi tí gbọ́ kí brother yìí ó pè mí sí pé ẹnìkan tiẹ̀ ní kí n send account number wọ́n ṣe nǹkan báyìí fún mi o kò dáa tó tẹ́ bá nífẹ̀ẹ́ mi tẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi ẹ̀ ó túmọ̀ sí pé nífẹ̀ẹ́ mi ni ẹbí mi náà nífẹ̀ẹ́ àwọn èèyàn tí n bá nífẹ̀ẹ́ ẹ wo èèyàn ní Àgbàlá Gabriel tẹ́ ń ṣe dáadáa fún gbogbo dáadáa tí Àgbàlá Gabriel ń ṣe lénìí ẹ̀yin ni ẹ́ńjìnì rẹ̀
ẹ̀yin ni gbogbo àwọn tó ń kọ́lé fún tó ń ra mọ́tò fún tó ń sọ oríṣiríṣi fún yẹn ẹ̀yin ni kò sí nǹkan tó ní kẹ́ ẹ mọ́rin mi náà lọ́wọ́ ẹ rí i pé ibi tí kálukú wá ń ṣe ó yàtọ̀ síra wọn ó lè fẹ́ fara pẹ́ra wọn díẹ̀ díẹ̀ bó tí ó yàtọ̀ síra wọn mú ọ̀nà tèmi lọ́tọ̀ ni ní ìwo tẹ́nì kankan sí so ẹ sọ prógrámù yìí náà di ńlá yín lẹ́lẹ́ sọ́ di ńlá tẹ́ ẹ bá sọ di ńlá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́run máa lò mí fún kò sí ní tó sọ pé extended family tiẹ̀ náà ọlọ́run ní lò mí fún tábà bá lọ bẹ́yẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ dúró tì mí lórí àwọn ètò tí mo ń ṣe ẹ dúró tì mí bẹ́ẹ̀ ṣe dúró ti Àgbàlá Gabriel ẹ dúró tì mí Àgbàlá Gabriel ọlọ́run ní jẹ́ ó wálẹ̀ láéláé ò ní wálẹ̀ láéláé ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí torí èmi ti ẹ̀ dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn colleagues mi tẹ̀ sóore fún bàbá ẹni kábàámọ̀ pẹ̀ ṣe wọ́n lóore o ẹni kábàámọ̀ pẹ̀ ṣe wọ́n lóore torí ẹ̀ bá sóore fáwọn yẹn gbogbo ẹnì kọ̀ọ̀kan náà wá tí wọ́n bá sùn tì ni wọ́n mọ̀ jarun pálù àwa látọ̀ mọ̀ rán ibẹ̀ yẹn èyí ti dá ibẹ̀ rán Àgbàlá Gabriel ti dá ibẹ̀ yẹn rán fún wa so báwọn bá tiẹ̀ tún ṣe ẹlòmíì lórí ẹlòmíì ló tó kù táàtún ṣe lóore kì í tún ṣàwọn yẹn mọ́ so táwọn ọba wa mọ̀ táwọn ọba mọ̀ pé oore ló ṣe fún wa bàbá mi sọ pé ẹni tó a bá ṣe lóore tí ò bá mọ̀ wọ́n ní ẹ fi kà dánwò ìyẹn làwọn èèyàn kan fi máa ń pè mí lálàṣejù bí mo ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe mí lóore àwọn ẹlòmíà ní torí mo fẹ́ káwọn èèyàn kan máa ṣe mí lọ mo fẹ́ káwọn ẹlòmíì tó máa ṣe mí ni tó bá ti jẹ́ torí ẹ̀ náà kí ló burú mbẹ̀ tó bá jẹ́ pé torí pé mo fẹ́ kẹ́lòmíì ṣe mí lóore ni kí ló burú mbẹ̀ ṣùgbọ́n gbogbo ayé gbogbo onítíátà tẹ ẹ bá mọ̀ ẹ béèrè lọ́wọ́ wọn pé báwo ni Sokoti ti máa ń dúpẹ́ oore nǹkan tẹ́lẹ̀ mi ò believe pé mo lè dúpẹ́ sí nínú àwọn colleagues mi gan ìsọwọ́ dúpẹ́ mi lórí ẹ̀ ó máa bà wọ́n lẹ́rù tí n bá dúpẹ́ lọ́wọ́ ẹlòmíì ẹ rò pé bóyá fún mi bí 50 million ni wàláhì ó lè jẹ́ pé transaction 5,000 ló kọjá láàrin wa máa dúpẹ́ bí 50 million ni bó lọ́n ṣe dá ẹ̀mí nìyẹn kì í ṣe pé mo ṣàdúró tiẹ̀ kì í ṣe pé mo ń gbéra mi ga kì í ṣe pé mo fi nǹkan tí ò dá kọ́ra bí mo ṣe wà right from time yẹn ebi lọ́wọ́ gbogbo onítíátà tó bá mọ̀ mí gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ pé mo láàánú lójú Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ mí náà lọ bùkátà mi lọ díẹ̀ ni ó sì kọ́ ọmọ kan yunifásitì so Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń bá mi náà rọ bùkátà mi díẹ̀ ni ìgbà tó lọ́run rọ bùkátà yẹn lè rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń ṣe yìí fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn otherwise èmi náà bá ti lè ṣe because nígbà tí mo bá ní ọmọ tí màá ná 1 million lé lórí within 3 months àbí 6 months tó wá ti pé within 6 months 1.2 million ni mo make ẹ dákun ń bo ní ó ti ewúrẹ́ délé àfán ojú rùfẹ́fẹ́ kí ni àpọ́nrí jẹ tí ó kù lẹ́ẹ̀dẹ̀ràn so ẹ̀yin yẹn mo bẹ̀ yín torí Ọlọ́run mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín ẹ dákun ẹ bá mi rálé ráǹdì Sokoti TV ẹ bá mi ṣe ìrànlọ́wọ́ yẹn mo sọ nípa ọmọ kan náà tí mo bá ní prison yard lẹ́nìí ọmọ ọdún 10 wọ́n sentence ẹ̀ 18 months wọ́n ní ó ti lọ bí ọ̀sẹ̀ 3 tán sentence ẹ̀ 18 months or option of fine of 900,000 ẹ dákun níbo ní kọ́ ọmọ ọdún 10 ti rí 900,000 lẹ́yìn nígbà tí mo débẹ̀ lẹ́nìí wọ́n ní mọ̀mọ́ ẹ̀ wá gbóúnjẹ fún wá gbé ráìsì fún láti ilé omi dẹ̀ jábọ́ lójú mi wọ́n ti bá mi pé ọmọ tí mo interview rẹ̀ tí mo bá sọ̀rọ̀ díẹ̀ nínú ọgbà yẹn ò ẹkún gbọ̀n mi ọmọ ọdún 10 nínú pé síbí mi rò wípé wọ́n ní àwọn tó bá jẹ́ under age bẹ́yẹn wọ́n ṣé dandan ni kí wọ́n mú wọn síbí mọ́ rí tí wọ́n mú àwọn kan sí tí wọ́n mọ̀ pàmòbọ́yá police station tàbí ibì kan tán ni wọ́n mú àwọn tọ́jú àwọn ọmọ kéékèèké sí tí ó bá ti pé adult di adult
kí ni irú eléyìí ò wá lè kọ́ àwọn officers tán wà ní ọgbà ẹ̀wọ̀n ní gate ọlọ́run mọ̀ ní bá ayọ̀ yín di ojú ọmọ ní tìyín o kò mọ̀ ní bàjẹ́ fún yín o gbogbo ìgbà tí mo bá ti lọ ọbẹ̀ èló ni àwọn náà ń gbà ń sálárì torí ọlọ́run àwọn ọ́físà yẹn èló ni wọ́n ń gbà ní sálárì wọ́n dẹ̀ tún ń ṣe dáadáa fáwọn ọmọ yẹn lẹ́pọ̀ ara wọn pẹ̀lú ògo ọlọ́run very soon very very soon gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé mi ò fẹ́ dá kinní sílẹ̀ tẹ́lẹ̀ Rashidi èwo la fẹ́ tí mo la lọ́bẹ̀ lẹ́nu tí mo ní mo fẹ́ dálẹ̀ má bínú mo ti sapá mi lórí bí mo ṣe ní mi ò fẹ́ dá foundation sílẹ̀ mo ti ń rí reason báyìí tí màá fi dá sílẹ̀ so many reasons orí yeye ní mògùn táìsẹ̀ ló pọ̀ àwọn èèyàn ń jìyà ìmọ̀dí gan rẹpẹtẹ àwọn èèyàn ń jìyà ẹ̀tanú rẹpẹtẹ àwọn èèyàn ń jìyà ìmọwọ́mẹsẹ̀ rẹpẹtẹ tí Ọlọ́run lè lò wá fún ẹlòmíì wà láì ní hospital common 5,000 ló nídìí láti rescue ẹ̀mí ẹ̀ ìlú dókítà gba Nàìjíríà dókítà ti gba èyí tó gbà yẹn tó náà dẹ̀ níyàwó lé tó bímọ mẹ́ta ṣé tó bá jẹ́ doctor degree holder ṣé kò ní fẹ́ kọ́ ọmọ òun ó kàwé èló inú sálárì ẹ̀ èló ló máa san lórí ọmọ ká lọ́rọ̀ méjì mẹ́ta èló ní ọmọ san èló ní sálárì ẹ̀ ṣé sálárì ẹ̀ lè ka ó kàn jẹ́ pé mo dúpẹ́ lọ́wọ́ bàbá God bàbá lókè tó mọ̀ ń subsidize àwọn nǹkan ẹ jẹ́ ń ṣe àpẹẹrẹ kan fún yín tí ìwọ àtọ̀rẹ́ rẹ tẹ́ ẹ bá jọ ọkùnrin lẹ́yìn méjèèjì ẹjọ́ ṣiṣẹ́ same place ẹjọ́ ń gba the same salary ìwọ níyàwó ìwọ ò níyàwó ẹnu ara ẹnìkan ló dábọ̀ ìkejì ẹ ó níyàwó ó bímọ méjì ó níyàwó kan ẹ̀gbọ́n ó ti ní extra luggage mẹ́ta àwọn ọmọ jẹun àwọn ọmọ wọṣọ ìyàwó jẹun ìyàwó wọṣọ responsibility ìyàwó jẹun ìyàwó wà ní ipò tó yẹ kó wà responsibility ọkọ ni ẹ mọ̀ jẹ́ ká parọ́ tán láwa jẹ kò sí nítorí bá ti mọ̀ mi ò sọ pé ìyàwó ò lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ṣùgbọ́n responsibility ti ẹni ẹlẹ́rù ní kọfẹ́ nígbà tí wọ́n bá ti ń gbé ní gbogbo ìgbà bó ṣe yẹ kó gbé níjọ́ tí ò bá sí ìyàwó ẹ̀ náà mọ̀ pé kò sí lọ́wọ́ ẹ̀ ni o kódà kò ní yá ẹ òun náà máa bọ̀ ẹ ni kò ní yá ẹ so tí ọba wa di ìparí oṣù ẹ lọ wo àkáǹtì ẹni tó ní ìyàwó àtọmọ méjì àbọmọ mẹ́ta yẹn ẹ wá lọ wo àkáǹtì ẹni tí ò tíì níyàwó lédèpọ̀ yóò bímọ wàláhì ẹni tó níyàwó àtọmọ mẹ́ta àtọmọ méjì yẹn yóò ní saving ju ẹni tí ò tíì níyàwó lọ kí ló wá jẹ́ bẹ́ẹ̀ subsidy ni subsidy kan wá láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá mi Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o subsidy tó lágbára bàbá àwọn subsidy ọwọ́ Ọlọ́run ló ti wá Ọlọ́run àwọn subsidize little change tí ẹni tó ti ní family yẹn ń gbà yẹn Ọlọ́run àwọn subsidize yẹn yóò mọ̀ wá tuntun yóò tún mọ̀ wá sẹ́kù yóò tún mọ̀ wá ní saving díẹ̀díẹ̀ ju ẹni tí ò tí ì níyàwó lé lọ ẹ já mi tó bá jẹ́ pé rọ́ ni mo pa àwọn èèyàn kan máa wà lóko tí mo ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ nínú kọ́mẹ̀ntì yẹn ẹjẹ́ rí wọ́n jẹ́ rọ́ ni so ẹ̀yin èèyàn káàní ní gbogbo ìgbà náà la máa fi búyàn tí ó jẹ́ pé ńgbà tá a bá búyàn ní ẹ̀ka máa nígbà wọn pé ńgbà tá a bá búyàn láwọn èèyàn tó wò mí no a ní àwọn táìmù kan náà tá a gbọ́dọ̀ mọ bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ tí ó tọ́ wa sọ́nà ọ̀rọ̀ tí ó mú ọjọ́ iwájú wa níláárí ẹ̀yin èèyàn mi ẹ dákun màá tó ń bẹ̀ yín ẹ bá mi subscribe
subscription yẹn kúkú ní ìdí owó kẹ́kàn tápù ẹ̀ lẹ́ẹ̀kan báyìí ẹ ti subscribe yẹn ẹ bá mi subscribe ẹ jẹ́ kí Sokoti TV grow wàláì mo fẹ́ fi tọ́tọ́ máa ráyè ṣe ni ọlọ́run nínú ìrọ̀lẹ́gbọ́ tó bá jẹ́ ìdáká àti mú alhamdulilayi mo ń jẹ́ mo ń mú lọ́nà lè ṣe àwọn ọmọ mi kéékèèké kan náà tán ọmọ mi náà ti ń sẹ́ẹ̀dì kéékèèké kan sí mi tí mo fi ń jẹun kámẹ́rà tí mo fi ń ya tí mo ń yà láti jẹ́ yìí ọmọ kan ló sẹ́ẹ̀dì ẹ̀ sí ọmọ yìí inú mi ni as at that time wọ́n ta kámẹ́rà wọn yẹn 1.5 million so gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín inú ilé tí mo wà yìí èmi kọ́ mi mo ní mi ò tí ì kọ́lé gbogbo àwọn nǹkan tí mo ṣe tí ò tí ì di ẹ̀kọ́lé ohun èmi ni mo mọ̀ ṣùgbọ́n mo ti kọ́ ọmọ wàláì mi ò tí ì kọ́lé bọ̀ mo ti kọ́ ọmọ mo mọ̀ pé ọmọ kan mo ní níṣìírò ọmọ kan yóò kọ́lé méjì fún mi oníjẹ́ ìbá ṣe ní ó gbà òbí tí ò bá tọ́mọ ò ní jèrè ọmọ kì í ṣépè ó ò lè jẹ́ ni bó o bá dẹ̀ jẹ́ ọ̀hún ló jẹ́ ká ní ọmọ yẹn wá wò pé responsibility tèmi gẹ́gẹ́ bí ọmọ ẹ̀jẹ̀ sáàṣẹ fún ọ ó ń waná lé ẹ lórí ni tàbí ìwọ ìyá tó ìjà ṣẹlẹ̀ láàrin wa tọ́kọ ẹ ọdẹ dá ọmọ lẹ̀ ọdẹ wẹ́yìn ẹ̀ mọ́ ọmọ yẹn wá padà sóríire fẹ̀ kàtẹ́lẹ̀ bó bímọ lẹ́yìn tó kú lẹ́yìn báyà bàbá kú lónìí tí wọ́n bímọ àbí ìwà ìpò ọmọ kú lónìí tí wọ́n bímọ tí ọmọ yẹn ọba sí head of state lọ́la kò sí bàbá tó lè yẹ lọ́wọ́ ẹ̀wọ̀ kò sí bàbá tó lè stop ẹ̀. so ìwọ ọwọ́ àkọ́kọ́ rẹ sílẹ̀ ìwọ náà ọwọ́ ọ̀dà ọmọ sí lágbára obìnrin ní ẹ̀ o ọlọ́fẹ́ ọkọ mi ò tẹ̀ wá wú ọmọ yẹn wọ̀ mọ́ tọmọ yẹn bá wá dàgbà tó bá di tó ń ṣe nǹkan rẹ tọmọ yẹn wá wò pé ẹ jáde ń sọ àṣì tèmi gẹ́gẹ́ bí ọmọ tó tọ́ sí mi gẹ́gẹ́ bí ọmọ láti ṣe fún ìyá jẹ́ ṣe fún ọ tó bá ṣe fún ọ ọwọ́ àná lé ẹ lórí ni iná ọlọ́ọ̀ni wà lé ẹ lórí. so ẹ wo ẹ má jẹ́ kí n jẹ́ kékeré ní ìgòjù èèyàn mi mo kí yín mo yìn yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí kó tó di àsìkò tí màá bẹ̀rẹ̀ sí ní máa ọpulóòdù fíìmù tí mo fẹ́ máa ṣe fíìmù tí mo ti ya àwọn kan sílẹ̀ mo ti ya àwọn fíìmù kan sílẹ̀ rẹpẹtẹ báyìí tí mo ti nílé by the time tí màá máa ọpulóòdù ẹ̀ màá máa ọpulóòdù fíìmù eléyìí náà dẹ̀ máa lọ ẹni tó bá fẹ́ wọlé yóò wọlé ẹni tó fẹ́ wo fíìmù ó wo fíìmù very very soon ni o àwọn nǹkan kéékèèké tó kù tí mo fẹ́ rà ló ń dá mi dúró mi ò tí ì ra kámẹ́rà kejì kámẹ́rà ẹyọkan ni mo ní ṣùgbọ́n màá sì máa mánéèjì ẹyọkan yẹn tó lọ́wọ́ fi ṣe owó tí màá fi ra ẹ̀kejì fún mi kámẹ́rà ẹyọkan náà lásán ló ta fi ya fíìmù tẹ́lẹ̀ kó tó dìgbà tá a lè lo méjì tá a lo mẹ́ta tá a lo mẹ́rin àwọn tó ń lo kámẹ́rà mẹ́rin márùn láti ya iṣẹ́ ẹyọkan wọ́n wà so bí kámẹ́rà yẹn bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n yóò ṣe máa sún táìmù wọn kù sí nǹkan bí kan bá gbé long shot nǹkan gbé medium shot àwọn kan wà lórí ẹnìkọ̀ọ̀kan fún close up shot wọn so kò ní fún wọn ní wàhálà akẹ́ ó jẹ́ pé kámẹ́rà ẹ̀yọ kan ni ìgbà tí wọ́n bá gbọ́ tẹ́lẹ̀ tán ká tó gbé sí tẹ́lẹ̀ ká gbé sí tẹ́lẹ̀ ká gbé sí tẹ́lẹ̀ so bọ́ ẹ̀yọ kan tí mo ní yẹn mo sì dè mọ́ mọ́néjì ẹ̀ mi ò ní tí n bá ní tó fẹ́ rà fún mi ò ní kọ́ mọ́ rà wọ́n ṣùgbọ́n mo sì máa mọ́néjì ẹ̀yọ kan yẹn bó tí n bá mọ́néjì ẹ̀ náà tí mo bá bẹ̀rẹ̀ sí ní ya àwọn fídíò ọ̀hún tàbí fíìmù ọ̀hún tí mo wá ń gbé sí orí ọ̀dọ̀ mi yẹn tí mi ò ní ẹ̀ náà fún èèyàn lórí ẹ̀ tó lè wò ọwọ́ iye èèyàn tó bá wà lórí ẹ̀ náà ló máa lè bá mi share rẹ̀ ẹ wo nǹkan tí mi ò tí wọ 20,000 káwá ní mo ti ẹ̀wà wọ 20,000 ká ní 20,000 yẹn wà lórí ẹ̀ ká ní gbogbo 20,000 yẹn bá mi share rẹ̀ ṣáwàá fi wé kí 500,000 tàbí 800,000 yẹn wà lórí ẹ̀ kí gbogbo 800 yẹn dẹ̀ share rẹ̀ 800,000 yẹn kí wọ́n dẹ̀ share rẹ̀ kò sí wéra wọn torí ìdí èyí ẹ̀yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí Sokoti ga tẹ́ fẹ́ Sokoti TV ga àwọn ọ̀nà tẹ́ lè máa gbà ràn mí lọ́wọ́ nìyẹn Ọlọ́run Lédùmarè á wà pẹ̀lú yín àpótẹ́ tí mú owó náà Ọlọ́run lè jẹ́ kó gbẹ ojú òní tì yín ibi tí màá mú wá sí ibi ìdákẹ́jẹ́ ní alẹ́ ìdílé yìí mo kí yín títí dìgbà míì tí màá tó mú nǹkan mi wá mo kí yín pé ojú ò fẹ́ra ẹ ṣé gan.